èmi ò bá Ogún kọ́, mi ò bá Ogún lé, kò sógun kankan, ṣùgbọ́n èèyàn á ní àforítì. Gbogbo èèyàn tó wà Nàìjíríà ò pé 40 mílíọ̀nù nísìnyí àti lé ní 200. Ibi tí èèyàn bá ti wà owó wà ńbẹ̀, kéèyàn kàn lájú ẹ̀ lẹ̀. Nígbà tèmi bẹ̀rẹ̀ hospital tèmi, àwọn ẹgbẹ́ mi sọ fún mi pé torí iṣẹ́ ìṣègùn ni mo kọ́ ni, mo ní tó bá jẹ́ kéwù ni mo kọ́ ní yunifásitì, mi ò ní ṣiṣẹ́ lábẹ́ ẹnikẹ́ni. Mo ní lọ́mọdé mo rò ní pé báwo ni mo ṣiṣẹ́ dáadáa o, mi ì ṣe dáadáa o, iye kan náà ni màá gbà, màá ti mọ iye tí màá gbà lọ́dún tó ń bọ̀. Mo lé mi ò gbà yẹn. Mo ní bí mo ṣe kéwù màá dáṣẹ tèmi dẹ̀. Wọ́n wá béèrè pé kí ni màá ṣe, mo ní màá máa ta ìgbálẹ̀ tá a fi ń gbálẹ̀ yẹn. Màá lọ sáwọn oko ìlú mi, màá fáwọn àgbẹ̀, àwọn ọmọ skul, màá fún wọn lówó, wọ́n á ṣe ìgbálẹ̀ jọ, màá máa fi lọ́ọ̀dì kó wọn dé Ìbàdàn. Tí n bá ń ta bí 10,000 lójúmọ́, ká tó lóṣù mẹ́fà máa di mílíọ̀nìà. Àwọn ọ̀dọ́ wa ọ̀pọ̀lọpọ̀ wọn ò farabalẹ̀, wọn ò ronú jinlẹ̀, owó òjijì náà ń wá, dẹ́ òṣèlú wá bà nǹkan jẹ́. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bàbá mi ó jẹ́ olùkọ́ ẹ̀fọn aláàyè ní Èkìtì. Ẹ̀fọn aláàyè Èkìtì ni mí. Bàbá mi jẹ́ olùkọ́ ní Iléṣà grammar school nígbà tó ń bí mi. Ìyá mi dẹ̀ ni nọ́ọ̀sì àkọ́kọ́ ní gbogbo Èkìtì pátápátá, Èkìtì division. Òun ni nọ́ọ̀sì àkọ́kọ́. Òun náà ń ṣe nọ́ọ̀sì ní Wesley Guild Hospital Iléṣà. Ó ti wà lára Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University báyìí, teaching hospital. Iléṣà náà bí mi sí. Ṣùgbọ́n nígbà tí máa fi pé ọmọ ọdún 3 àbọ̀ tí mò ń lọ sí 4, ìyá mi ṣaláìsí. Mi ò wá níyà. Àbúrò kan ṣo tí mo ní ọmọ oṣù 2 sí 3 nígbà yẹn. Lẹ́yìn oṣù bíi 3 òun náà ṣaláìsí, wá kèmí nìkan. So ìyá mi òun ló wá ń tọ́jú mi. Ìyá mi yẹn 7 ló bímọ. Ìyá mi nìkan ló dúró. Ìyá mi tó dúró bí àwa 2, òun náà lọ, ìkejì mi lọ. Ṣùgbọ́n ìyá mi dúró gbọ́in, ó dúró tì mí. Báyà mi sọ̀rọ̀ tó ń tù nínú, òun máa ń kúrò bẹ́ẹ̀ ni pé ń jọ̀wọ́ lọ́mọ ọdún 3 àbọ̀ sí 4 máa dèèyàn lórí lọ́dọ̀ arúgbó yìí. Ṣùgbọ́n kí ìyá mi tó lọ, mo ti di dókítà, mo ti bímọ 3 pẹ̀lú ògo Ọlọ́run lójú ẹ̀mí ẹ̀. Pàápàá ilé tẹ̀ ń wò ń bẹ yẹn, òun ni mò ń kọ́ fún Èkó ló wà tó. Èmi náà ló wá dẹ́kọ̀, kò dẹ́kọ̀ rí. Ẹ̀fọn aláàyè ló wà ńgbà tí ìyá mi kú ní Iléṣà. Àbúrò bàbá mi wá mú bàbá mi lọ sí Èkó pé kó má dá wà. Wọ́n lọ ń ṣolùkọ́ ní St. Gregory's College. Wọ́n dẹ̀ mú mi dání. Ìyẹn ló gbé ìyá mi wá sí Èkó nítorí tèmi. Ọlọ́nàdé là ń gbé. Nígbà tó máa ṣe olókọ́kọ́ kọ́lé sí Ìlúpéjú. Bí tí pàmùrù wà lé ní ìyá mi ló kọ́kọ́ lé sí Ìlúpéjú. So tèmi ló bá dẹ́kọ̀. Mo wá fẹ́ mú wá bí. Ó ti dàgbà mọ́ ẹ̀ ń lọ sí bí 90. Mo ní mo kọ́lé yẹn fún, ṣùgbọ́n ọdún yẹn gan-an tí mo fẹ́ mú wá ló ṣaláìsí ní 1975. Ní August 1975 December 24th ni mo wá kó sílé tí mo fẹ́ ṣe fún. Bọ́mọdé mi ṣe lọ nìyẹn. Mo wá lọ sí Loyola College. Mo ń tẹ̀lé bàbá mi káàkiri ni. So ilé ẹ̀kọ́ tí mo ṣe ní ilé ẹ̀kọ́ àkọ́bẹ̀rẹ̀ ó fẹ́ tó 5. Mo bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ nígbà tí bàbá mi wà ńbẹ̀ ní St. Martha's Láfíàjì. Mo ṣe ọdún 2 bẹ́ẹ̀, bàbá mi lọ sílùú òyìnbó. So ìyá mi wá mú mi, mo wà lọ́dọ̀ ìyá mi àgbà tí mò ń sọ yìí. Yábà ló ń gbé. Mo bọ́ sí St. Patrick's, St. Dominic's Yábà. Mo ṣe ọdún 3 ńbẹ̀. Bàbá mi dé láti ìlú òyìnbó. Ó mú mi kúrò ńbẹ̀. Ó mú mi wá sí Ìbàdàn, Aberdeen Primary School àwa la dálẹ̀. Ó mú mi wá síbẹ̀ nítorí yunifásitì Ìbàdàn ni bàbá mi ti ń ṣiṣẹ́ náà, ti gbà á ṣiṣẹ́ láti ìlú òyìnbó. Òun tún ṣọdún bíi mélòó, ó ṣọdún 3 ńbẹ̀ yẹn. Ó wá ṣiṣẹ́ lábẹ́ ìjọba ìpínlẹ̀ Ìwọ̀ Oòrùn Nàìjíríà. Mo tún láti kúrò l'Aberdeen. Wọ́n wá gbé lọ sí St. William's Òkè Àdó. School yẹn ṣì wà ńbẹ̀ dọ́là. Mo ṣọdún kan ńbẹ̀. Wọ́n transfer bàbá mi lọ Iléṣà. Mo tún tẹ̀lé. Ibẹ̀ mo ti wá parí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀. Mo wá ṣèdánwò. Wọ́n mú mi sí Loyola. Loyola nígbà tí mo ṣe tán ní Loyola. Ìgbà yẹn wọ́n máa ń ṣe nǹkan tó ń pè ní concessional entrance sí University Ìbàdàn, College of Ìbàdàn nígbà yẹn. Wọ́n máa ń ṣe fún gbogbo àwọn tó bá fẹ́ wọ ọbẹ̀ tán ní tó ti ṣe Cambridge school sat. Mo pass.
wọ́n mú mi ìgbà yẹn wọ́n á prepare orúkọ wá sí Daily Times gbogbo ẹni tó pass torí tó bá pass bí ìgbà tó nǹkan ńlá ni mo wọ University of Ibadan ní 1963 64 65 mo wọ University of Ibadan mo wá di ìgbà yẹn ní ọ̀rọ̀ ìlú tí ń ká mi lára mo di akọ̀wé àgbà àwọn Action Group Students Union mo dẹ̀ di member Senate University yẹn gan 65 66 mo cross UCH mo jáde ní UCH 69 June July mo wọ iṣẹ́ lábẹ́ ìjọba ìpínlẹ̀ Ìwọ̀ Oòrùn wọ́n fi mí sí Adé-Ọ̀yọ́ mo ṣe nǹkan tó ń pè ní housemanship l'Adé-Ọ̀yọ́ ọdún kan la fi ń ṣe nígbà tí mo ṣe tán mo dá hospital tèmi lẹ̀ pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run mi ò ṣiṣẹ́ kọjá ọdún kan yẹn lábẹ́ ìjọba kankan Ọlọ́run rán mi lọ́wọ́ débi tí mo délé ni. Ìbéèrè yìí ó ẹmọ tí mo ṣe rẹ́rìn àárọ̀ yìí ni mò ń sọ fún ìyàwó mi lókè pé gbogbo ìpáǹle tí mo ṣe lọ́mọdé ó wà lára nǹkan tí ó wá wúlò fún mi tó gbé mi débi tí mo dé yìí mo ní wá ń bà mí lẹ́rù fún mo ṣe lọ́mọ kéékèèké méjì kan fẹ́ ọmọ àwọ̀ UI lọ́dún yìí kejì mo ní àwọn ọmọ tèmi yìí àti dáàbò bò wọ́n jù wọ́n á gbé wọn lọ skul ni wọ́n á gbé wọn padà mo ilé mi sí skul mi lẹ́kọ̀ọ́ gbà tí mo wà léèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ó fẹ́ tó máìlì 3 ọmọ ọdún 6 màá rìn lọ́rìn bọ́ mo ní mọ́tò náà wà kò sí mọ́tò mo ní dẹ́n máa ṣọmọ ta káàkiri ìgboro race course nígbà tí mo wà Ìbàdàn àwọn ọdún bíi 11 máa ti rìn látẹlẹ́yẹlé lọ́bẹ̀ pé láwọn ọ̀rẹ́ mi lọ́bẹ̀ àwọn tó ń tẹṣin tó ń gbẹṣin gbogbo oríṣiríṣi ìpátá yẹn mo ló wà àárọ̀ yìí mo ní tí n bá rò ó gbà mí màá ní iṣẹ́ Ọlọ́run yìí pọ̀ o ìyẹn ló jẹ́ kí n jẹ́ akíkanjú báyìí ojú mi ti rí mo wá ń sọ fún kó mo rò pé à ń sọ̀rọ̀ rírìn ó ń sọ pé ọ̀gá nìkan báyìí mo ní ọ̀pọ̀lọpọ̀ gbà ni mò ń rìn láti Liberty Stadium délé bàbá mi ń Bódìjà owó tó bá wà lápò mi màá ti fi mu sìgá lọ́nà màá ti mu nǹkan kàkà kí n fi gbọ́ taxi màá fi bá ṣe akọ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi akọ máa rìn bọ̀ láti Liberty Stadium dé Bódìjà ọ̀pọ̀lọpọ̀ ní nígbà tí mo wá jáde mo láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọlọ́run ṣe mí lóore púpọ̀ ní bẹ̀rẹ̀ nígbà tí máa fi di ọmọ ọdún 17 mo ti ra ilẹ̀ yìí éka 10 ni mo rà èmi mo ní jáde sí títì kò sí nǹkan tó ń jẹ́ express igbó níbí kò sílé ẹyọ kan láti Green Springs ní gbogbo bí igbó tútù ni nígbà tó mú mi wá wo ilẹ̀ náà Old Ife Road la gbé mọ́tò sí tí mo tẹ̀lé bàbá tó ní ẹsẹ̀ inú igbó la fẹsẹ̀ rìn débí ó wá mú mi débí ó ní ilẹ̀ òun nílẹ̀ ń bí ó pọ̀ díẹ̀ mo ní ó tó éka mélòó ní ó tó bí 10 mo ní tí mo fẹ́ gan nìyẹn ó ní ṣé màá mo ní màá rà mo ní ṣùgbọ́n ẹ ṣàánú mi o àtọ́dún kan kí n tó sanwó ẹ̀tàn máa san lóṣooṣù ó ní ó ti dá igbó ní gbogbo bí mo ra títí débí ni òpó 18 ni mo rà kí náà NEPA tó débí ní 1976 January 9th nígbà tí bàbá tó talẹ̀ fún mi wọ́n ti lọ bí àgbáńrè sí wọ́n débí ní nǹkan bí ọdún 10 sẹ́yìn àwọn tó wà lẹ́nu géètì fóònù mi pẹ́nìkan ń béèrè mi Alhaji Bello gbé Mercedes wà mo ní kàn jẹ́ kó wọlé ó gbé mọ́tò ẹ̀ síbi tẹ́ gbé mọ́tò yín sí yẹn èmi wà lórí òkè mi bẹ́ẹ̀ mò ń wò ó jáde ó dúró wò mo wá ní kàn lọ mú wá wọ́n wá mú bọ̀ ó tún débi tó máa súnmọ́ mi bẹ́ẹ̀ ó tún dúró n tó sọ́njọ́ náà mi ò ń gbàgbé ó ní dókítà mo ní sà ó ní wàláhì tó ń bá táyé wá òun ó kàwé pé ibi ilé rí báyìí mo ní ìwé kọ́ bàbá oore ọ̀fẹ́ Ọlọ́run ni pé ọ̀pọ̀lọpọ̀ professor ló kàwé àwọn tó kọ́ mi nílé ìwé gan tó bá débi wá kí mi tó kọ́ mi yunifásitì wọn á kan sára mo ní mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó bá tún wá dé tìlú mi wọn á tiẹ̀ ní mo ní kò sọ̀rọ̀ wé Alhaji àwọn oníṣùgbọ́n bóyá tó ń bá kàwé òun náà lè ní làákàyè tó máa tó yìí ó níyẹn lòun ti ń wò pé ibi ìkẹ́ igbó ni gbogbo àwọn tó wá gbà tí mò ń kọ́lé lọ́wọ́ wọn ní ṣé kìí ṣe pé mo ya wèrè àwọn ẹ̀gbọ́n mi gbogbo àwọn wà ní ibi yìí mú gbó burúkú yìí ṣé bóun rè báyìí ariwo gan òtí ẹ̀ wá ń jẹ́ kí n pẹ́ ń bí báyìí
ó pẹ́ tí olóyè Adédayọ̀ ti ń fẹ́ pé kẹ́ wá bá mi sọ̀rọ̀ ṣùgbọ́n ìlú mi mò ń gbé ẹ̀fọn aláàyè ayé mi nìyẹn lọ́tọ̀ èmi ní ààrẹ ìlú ẹ̀fọn aláàyè àkọ́kọ́ ṣùgbọ́n bí gbogbo pápá pópó pa yìí. Ní kékeré wọ́n kẹ́ mi púpọ̀ jù àwọn bàbá mi ò nà mí rí then ìyá mi tí gbogbo ọmọ bẹ́ẹ̀ yẹn ṣaláìsí lọ́wọ́ ẹ̀ ṣóun ló máa wá nà mí kò sí wọn kàn bá mi wí pé tí n bá rìn lọ tí mi ò tètè dé bá mi wí ó tán ìyẹn náà ni ò jẹ́ kémi pàápàá kò sọ́mọ mi kankan tí mo nà rí mo dẹ̀ ti bí mọ́kànlá báyìí àwọn 8 ti jáde yunifásitì àkọ́bí mi gan ó ti di dọ́tọ̀ ó lé lọ́gbọ̀n ọdún director ni ní United Nations tó bá jẹ́ ìlú mi lẹ́wà máa náwó sáwọn ilé ẹ̀ nínú ọgbà mi torí gbogbo ọmọ mi ọkùnrin ni mo fún ní Áfíríkà ní ìlú mi tí mo dẹ̀ tọ́lọ́run dẹ̀ bá mi dọ̀dà sí gbogbo estate mi mo dẹ̀ gbé street light rí wọn tán dúró sí gbogbo ọgbà mi so mi ò lè rántí ẹ̀ẹ̀kan mo rò pé ní Loyola láti kékeré mi lọ́lọ́run ti ń fi oore ọ̀fẹ́ sáyé mi nígbà tí mo wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ gbogbo àwọn fada gbogbo àwọn headmaster náà fẹ́ràn mi púpọ̀ mo tún délé ẹ̀kọ́ gíga Loyola ọmọ fada ni mí èmi ni mo kọ́kọ́ jẹ prefect ní form 4 ọdún 6 náà ń ṣe ń gbà yẹn form 6 náà ti yan prefect but principal wa Irish ni ó fi mí ṣe prefect láti form 4 èmi ò mọ̀ ọ́ náà mo sọ ó kàn fẹ́ràn mi ṣáni ó fẹ́ràn mi ṣáni ṣùgbọ́n òun ni mo wá fi fẹ́ràn tí nǹkan kan àwọn èèyàn wa àwọn ẹgbẹ́ mi gbogbo wọn máa ń lọ wo sinimá wọn á sá ní boarding house ní Odeon cinema òun ló gbajúmọ̀ ńgbà yẹn ó wá wù èmi náà lọ mi ò lọ rí mo wá bá wọn lọ lẹ́ẹ̀kan wọ́n wá mú wa nílò so nígbà tí wọ́n fún gbogbo àwọn yòókù mo wà nù gbogbo àwọn atọ́mú àtò òyìnbó wa ń fún wọn lẹ́gba méjìlá nígbà tó dọ́dọ̀ mi ó ṣorí báyìí ó kàn rọra fún mi bóyá bíi 3 ó ìyàlẹ́ ò dùn mo rò pé gbà tí mo lè ní mo jìyà nìyẹn ó wá pè mí lálẹ́ nígbà tí mò ń ṣiṣẹ́ prefect tó fi mí ṣe ní alákòóso ibi tá a ti ń jọ́sìn chapel ṣe Catholic school ni mi ò ń géko mi ò ń ṣe gbogbo iṣẹ́ morning duties àbí kí wọ́n ń pè táwọn èèyàn ṣe ilé ìjọsìn yẹn nítorí fada ta nípọ̀ aago 5 ni tí máa wà lẹ́nu iṣẹ́ mi torí tí wọ́n máa ń ṣèsìn èmi ni máa ń ṣe sábà àwọn nǹkan kò máa ti túbẹ̀ ṣe ló pè mí lónìí kí ló sún mi débẹ̀ mo náà ń ròyìn ni pé lè mo fi lọ mi ò lè rántí mi ò rántí. Ọ̀kànlélọ́gbọ̀n ni mo kó sílé mo ra ilẹ̀ ní ọmọ ọdún 17 bẹ́ẹ̀ ni. Mo ń ṣiṣẹ́ mo sọ fún yín mo di doctor nígbà tí mo pé ọmọ ọdún 25 mo wá lọ ṣiṣẹ́ ọdún kan ládé Ọ̀yọ́ bí mo ṣe kúrò ládé Ọ̀yọ́ jẹ́rí oore ọ̀fẹ́ Ọlọ́run yìí pọ̀ ó pọ̀ tí mo bẹ̀rẹ̀ ilé ìwòsàn tèmi ní Mọ́kọ́lá kékeré ibikíbi tá a bá gbà ẹ̀kọ́ ọbẹ̀ ni pé ẹ jẹ́ ká máa ṣe dáadáa àwa 6 ni dókítà tó ń gbà sí adé Ọ̀yọ́ ńgbà tó ń gbà mí tá a ṣẹ̀ṣẹ̀ jáde èmi tí mo bí tí mò ń lọ nítorí bẹ́ẹ̀ máa ń wà níbi iṣẹ́ mi mò ń fojú sí púpọ̀ àwọn gẹ̀tìmánù àwọn tó ń gbálẹ̀ àwọn tó ń fọṣọ èmi náà máa ń gbé èèyàn wọn bá láti wá kí ẹjọ́ dókítà ẹ bá wa rí èèyàn wa rèé àdúgbò wa ló ń gbé wọ́n wá fẹ́ràn mi bí ojú nígbà tí mo wá sí ilé tèmi ṣókóṣókó yàrá kéékèèké 3 ni group medical náà mo pè é gbà yẹn ní mo ti pè lá náà dẹ̀ àwọn ló ń fi àwọn aláìsàn ránṣẹ́ sí mi àwọn tí dókítà ò bá rí ládé Ọ̀yọ́ wọ́n á júwe mo ti kó káàdì fún wọn wọ́n á júwe àwọn gan ló kọ́kọ́ gbé mi sókè gbogbo ẹni tó bá ń fi ránṣẹ́ náà mò ń fún wọn ní tọ́rọ́ kọ́bọ̀ lórí ẹnì kọ̀ọ̀kan mo ní rẹ́gísítà nígbà tó Ọlọ́run máa gbèsè ẹ̀dẹ́ mo rò pé 1971 ni kọ́lẹ́rà dé sí Nàìjíríà wọ́n wá ní gbogbo ọmọ Nàìjíríà tó bá fẹ́ lọ lu ọba láti gba ìwé tó ń pè ní yellow card kó gba kọ́lẹ́rà vaccine ṣé ẹ̀dẹ̀mọ̀ ìjọba òun ní so màá wa mọ́tò mi gbúdúdú ó dèkó
màá lọ chata cholera vaccine gbogbo àwọn tó ń bọ̀ látàkúrẹ́ Àdó wọ́n máa ń tò sí hospital mi sí Elizabeth road á lọ tí máa débi iṣẹ́ ibi tí mo ti kọ́kọ́ tọ́lọ́run ti kọ́kọ́ yà mí lẹ́nu nìyẹn owó tí mo rí ń bẹ̀ ò ṣe é sọ èso ìgbà yẹn ló jẹ́ kí n ṣe ra lẹ̀ yẹn nígbà tí mo jẹ́ ọmọ ọdún 17 ok o ọmọ tó ń ṣe lé tán nǹkan bóyá ló tún ju ọdún bíi 4 kọ́lẹ́rà míì tún dé ẹbí kọ́ mi ò tiẹ̀ ráyè fàájì ni mò ń ṣe gbà yẹn ọmọdé ni mí obìnrin ọtí ijó nǹkan sọ ní àdè kò kàn mí ṣùgbọ́n ó dé so tún gbówó dé nítorí àléébù ìjọba lèmi jókòó lé lórí wọ́n á ní out of stock wọn ò ní lọ rà á tó bá tún fẹ́ rà á dé wọn á kọ́kọ́ go lọ secretariat wọn á kọ̀wé kí secretariat tó jẹ́ kó dé adé Ọ̀yọ́ ó dẹ̀ ti wà lọ́dọ̀ mi àwọn èèyàn mi dẹ̀ wà ládé Ọ̀yọ́ wọn á ní ṣo fẹ́ vaccine àbí kí wọ́n ń porúkọ ẹ̀ kọ́lẹ́rà máa lọ Mọ́kọ́lá báyìí bí ní nǹkan ọbẹ̀ yẹn á kún àṣírí ibẹ̀ nìyẹn Ọlọ́run ni kì í ṣe mímọ̀ ṣe kì í ṣe pé mo yàtọ̀ sáwọn yòókù mi. èmi ò bá Ogún kọ́ mi ò bá Ogún lé kò sógun kankan ṣùgbọ́n èèyàn á ní àforítì mo sì sọ mo ti sọ lé ní gan mo rò pé àwọn kan ló tún wá fọ̀rọ̀ wá mi lẹ́nu wò láàárọ̀ yìí mo sọ fún wọn pé nígbà kan kò tí ì ju ọdún 5 ẹ ti lè gbọ́ rí Professor Ọláọ̀pá ọmọ wa nílẹ̀ Yorùbá tún jẹ́ Ọláọ̀pá ó dálé ẹ̀kọ́ ńlá kan lẹ̀ ó wà ní Bódìjà Olówó Avenue ńgbà tá a máa fi lọ́lẹ̀ conference center UI láti lọ fi lọ́lẹ̀ bàbá Ọbásanjọ́ wà ń bẹ̀ Emeka Yanku wà ń bẹ̀ Professor Mabogunjẹ àwọn governors mi ní Ìbẹ̀kún wọ́n bọ́ sí fi kíní yẹn lọ́lẹ̀ tán náà wá ní kí gbogbo wa ká kọjú sí òkè wọ́n wá jẹ́ káwọn ọmọ ọ̀dọ́ kan 4 ni wọ́n ọkùnrin 3 obìnrin kan wọ́n á jẹ́ bí ọmọ tó lọ sí bí 30 ọdún wọ́n wá sọ̀rọ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n ń bú wa wọ́n ń bú àwa àgbà páwa la bà orílẹ̀-èdè jẹ́ fún wọn wọ́n sọ ó dùn lẹ́nu gbogbo wọ́n sọ gbàdán sọ tán wọ́n wá ní káwa tá a jókòó ká máa dá sí èèyàn kan dá sí méjì dá mo wá náwó sókè èmi wá sọ fún wọn pé ká ní mi ò tí ì ju ọmọ 50 ọdún àbí ọmọ ọdún 55 láàrin ọdún méjì máa di bílíọ̀nìà lórílẹ̀‐èdè báyìí láì gba kọ́ńtrátì láì yíwèé láì ṣe yahoo ni wọ́n ní báwo ni mo ṣe fẹ́ ṣe nǹkan kan bàbá bá sọ ọlọ́kọ́ sọ pé báwo ló ṣe mo ní kán ní sùúrù mo ní màá ṣàlàyé mo bá sọ fún wọn pé ńgbà tèmi bẹ̀rẹ̀ hospital tèmi kò sí Lagos Ìbàdàn expressway màá gbé mọ́tò mi yẹn ó ti lé lógún ọdún tó ti lò ó nítorí táìmù Ogún ni Ogún ṣe ẹ̀tọ́ ni so orí àtọ̀nà ti gbé wá tí n bá fẹ́ lọ Èkó màá ṣe wákàtí 2 lọ́dọ̀ mechanic tí n bá dẹ̀ lọ màá gbé jẹ́rìkan omi sí ẹ̀yìn èmi ni máa wá nǹkan mi gbúrúgbúrú ó dèkó lọ́nà àtijọ́ tí n bá dèkó ni máa rí i pé ẹni tí mò ń lọ bá lẹ́kọ̀ọ́ wà ń bàdàn kí ló fà á gbogbo tẹlifóònù tó wà ní Nàìjíríà igba ni bẹ́ẹ̀ ni mo sọ ní gbogbo Nàìjíríà kò sí fóònù tí n bá tún máa tún fi padà débí wọn látún ti lọ ṣùgbọ́n nísìnyí mo wá sọ ibẹ̀ láriwo ti ta mo ní nísìnyí ó lè jí yàrá ẹ kó lọ sí lórí bẹ́ẹ̀dẹ̀ kó gbé fóònù kó ra ọjà ní China lórí fóònù kó ra ní Germany Dublin ní nǹkankan kó sanwó lórí fóònù kó tún fi list ọjà ẹ ránṣẹ́ sí clearing agent ẹ lẹ́kọ̀ọ́ ó tí ì fọnú o kó sanwó fún clearing agent ẹ àtowó tó máa fi gbà á kó tó tiẹ̀ fọnú rárá láàárọ̀ o kó má lọ́ọ́ bì kankan ariwo ta ni mo ní dẹ́ ńgbà tiwa gbogbo èèyàn tó wà Nàìjíríà ò pé 40 mílíọ̀nù nísìnyí àti lé ní 200 ibi téèyàn bá ti wà owó wà ń bẹ̀ kéèyàn kàn lájú ẹ̀ lẹ́ni nígbà tèmi bẹ̀rẹ̀ hospital tèmi àwọn ẹgbẹ́ mi sọ fún mi pé torí iṣẹ́ ìṣègùn ni mo kọ́ ni mo ní tó bá jẹ́ kéwù ni mo kọ́ ní yunifásitì mi ò ní ṣiṣẹ́ lábẹ́ ẹnikẹ́ni mo ní lọ́mọdé mo rò ní pé báwo ni mo ṣiṣẹ́ dáadáa o mi ì ṣe dáadáa o iye kan náà ni màá gbà màá ti mọ iye tí màá gbà lọ́dún tó ń bọ̀ mo lé mi ò gbà yẹn mo ní bí mo ṣe kéwù
màá dáṣẹ tèmi dẹ̀ ẹni wọn wá béèrè pé kí ni màá ṣe mo ní màá máa ta ìgbálẹ̀ tá a fi ń gbálẹ̀ yẹn màá lọ sáwọn oko ìlú mi màá fáwọn àgbẹ̀ àwọn ọmọ skul màá fún wọn lówó wọn á ṣègbálẹ̀ jọ màá máa fi lọ́ọ̀dì kó wọn débàdàn tí n bá ń ta bí 10,000 lójúmọ́ kátó lóṣù mẹ́fà máa di mílíọ̀nìà àrùró àwọn ọ̀dọ́ wa ọ̀pọ̀lọpọ̀ wọn ò farabalẹ̀ wọn ò ronú jinlẹ̀ owó òjijì náà ń wá dẹ́ òṣèlú wa bà nǹkan jẹ́ rí ẹni tó ń ṣe vulcanizer ló tẹ́lá ló ń ṣe tó bá ti di kánsẹ́lọ̀ ó ra mọ́tò 3 rí òṣèlú ló wá bà nǹkan jẹ́ nítorí ńgbà yẹn kò sí ọ̀nà tó lè gbé gbà tó o bá ṣiṣẹ́ tó mọ́ kò tiẹ̀ lè rówó ni kò ṣeé ṣe ọ̀rọ̀ contract ẹ gbé kinní kan ẹ lọ gbé jáde ẹ fowó kún kò ṣeé ṣe ńgbà wọ̀nyẹn kò ṣeé ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló bàjẹ́ tá a bá tún lù yìí tò tíjọba súnmọ́ wa pàápàá tó jẹ́ ìjọba gbogbo Oòduà nation bóyá Ìbàdàn lẹ́gbẹ́ sí ni o bóyá Ifẹ̀ ni o bóyá Èkó ni o tó súnmọ́ wa ń bí àwọn tá a mọ̀ la máa yàn sípò tá a dẹ̀ tún rí i pé tó bá fẹ́ ṣe ààrẹ Oòduà nation ìlú ẹ̀ tán ti mọ̀ ẹ́ àwọn èèyàn ẹ ló máa dìbò fún ẹ tán bá mọ̀ ẹ́ dáadáa wọn tiẹ̀ ní wò ẹ́ èèyàn lè ṣiṣẹ́ kó là bó dẹ̀ máa ń sọ Nàìjíríà títí di bá ṣe ń sọ̀rọ̀ yìí aṣálẹ̀ ni it's a virgin land kò tí ì síbi kankan kò sí sector kankan téèyàn ti pọ̀ jù àwọn èèyàn àkọ́kọ́ ní lọ́ọ̀yà ti pọ̀ jù níbo lọ́ọ̀yà ò tó kò sí ẹ wo kí là ń pè GSM yìí nígbà tí MTN dé ẹ jẹ́ mọye MTN lines ó wà Nàìjíríà lẹ́nu lẹ́yìn wọn Globalcom dé ẹ jẹ́ mọ̀ lẹ́yìn wọn kí ló rúbọ ẹ̀ Etisalat àti nǹkan báyìí Cotec àbí Adam Reconet bíbí ìtúndé lọ́la à ń kánjú jù ní ẹlẹ̀ lèèyàn fi ń ṣiṣẹ́ tó lówó Ọlọ́run ọba ló dẹ̀ mú ní là láì fi làálàá kún ṣe ráwọn owó yahoo yìí owó yíyírí kì í pẹ́ ó dẹ̀ fa ìpalára torí àwọn ọmọ wọn yẹn ò lọ́gbọ́n tó nítorí ọgbọ́n la fi ń ṣètò owó la fi ń manage owó téèyàn bá lọ́gbọ́n tó yàyàyà ló wá kàn máa ṣe yàyàyà ó lè máa gbóbìnrin kó máa ra nǹkan fún wọn kó mọ́tò jíìpù ńlá nǹkan ó lè jẹ́ jíìpù yẹn ló máa pa owó lọ́nà tí ò tọ́ kò ṣeé ṣe ó máa fa ìpalára ìparun fún ẹni tó ní. mo rò pé ìjọ tí ọmọ mi di àkọ́bí mi di dókítà tó di dókítà ọgbà ní Ìbàdàn yunifásitì Ìbàdàn ọgbà yìí náà la ti ṣe ọmọ ọdún mélòó ni ọmọ ọdún 5 ni nígbà tí mo gbé dénú ilé tí mò ń gbé tí mo rẹ́ǹtì Lákínyẹmí wèé lájọ ń gbé ṣùgbọ́n mà tọpẹ́ ọmọ ọdún 5 yẹn àkọ́bí mi ọmọ ọdún 5 ẹni tó tẹ̀lé ọmọ ọdún 4 là débí tó wá di dókítà náà nínú ilé yìí lójú ẹ̀mí mi iṣẹ́ mi ó wú mi lórí púpọ̀ inú mi dùn náà pé nítorí ilé ayé yìí ó rí lérè sí ni kò sẹ́ni tó máa wà ń bẹ̀ láláì wàá ṣe tiẹ̀ wàá tún gbé ìtòyìnbó pé batin wàá gbé fún yàn èèyàn láti máa ó ṣe pàtàkì kéèyàn rí batin òun náà ni mo ṣe ń sọ pé ká nílùú mi lẹ ti wá bá mi ni rí àwọn ilé tó kọ́ sí estate mi hall ni mo dẹ̀ ní hall náà tó jẹ́ bí outdoor person ní mi rí gbogbo fọ́tò wọn bẹ̀ gbogbo nǹkan mo rò pé ijọ́ yẹn gan nínú mi dùn jù ijọ́ yẹn ni mo lè rántí sìn yes ìgbà tí bàbá mi kú in fact mo rò pé yẹn ni ìdàkejì òun àti ìgbà tí màmá mi kú màmá mi àgbà kú ló fẹ́ súnmọ́ra wọn torí tí bàbá mi yẹn lágbára púpọ̀ mo wà ní ilé ìwòsàn tọ́lọ́run ṣe fún mi ni bàbá mi pè mí lórí aago pé àwọn yàgbẹ́ lẹ́ẹ̀mejì o pé kí n fi oògùn ran dírẹ́bà mi sí wọn àmọ́ ní dáàdì mo ní mi ní fi ran èmi gan á mú wá wọ́n ní kò le rárá kì í ṣe nǹkan tó le nígbà tí mo ṣíwọ́ láago 9:00 mo ń lọ sí aago 10 mo wá lọ bá wọn lé wọ́n sì fẹ́ máa sùn mo wá gbá yàrá wọn ní Bódìjà wọ́n dẹ̀ ṣílẹ̀kùn fún mi mo wọlé àwọn onílẹ̀ ti ṣújú pé ìgbà ìgbẹ́ náà ti ń dá nǹkan kan mo wá mú oògùn fún wọn mo jókòó sórí bẹ́ẹ̀dù
àwọn jókòó sórí tébù chair torí bàbá mi náà máa ń kàwé gan. Wọ́n mu oògùn yẹn gbà tó di aago mẹ́wàá wọ́n ní kí n máa lọ léwẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ òṣèlú kò gbọ́dọ̀ rìn lálẹ́. Wọ́n sì bí dédi mọ́tò mi bọ́n ṣèṣì lédi dráìbà mi jáde ó dọ̀bálẹ̀ ó kí wọn. Wọ́n á rántí pé àwọn fẹ́ lọ síbi tán ti ń ṣòkú ẹnjìníà kan ní church wọn ọmọdé ni wọ́n ló kàn kú ni àwọn kan fẹ́ débẹ̀ láago méjì kí n fi mọ́tò ránṣẹ́. Mo ní irú mọ́tò wọn náà fẹ́ wọ́n ní ẹni mọ́tò káwọn kan débẹ̀ ni 1:45. Mo dẹ̀ ní òkè mo sọ fún dráìbà mi ṣó ń gbọ́ 1:30 kó wá gbé bàbá. Mo dẹ̀ dé sílé mi nígbà tí màá bí lé mi aago 10:00 wọ́n ní ẹ̀gbọ́n mi kan wọ́n ti lọ bí àgbà rìn iṣẹ́ ti lè gborúkọ wọn rí Chief Báyọ̀ Akínọ́lá ìyàwó mi náà ti pè mí tẹ́ẹ̀mẹ́ta. Mo ní aago 10:00 rẹ́ mi ní pé àgbàlagbà tó bá dàárọ̀ ọ̀la kí n tó máa lọ ibi iṣẹ́ máa gba ọ̀dọ̀ wọn Bódìjà náà ń gbé. So mo dẹ̀ múra láàárọ̀ mo di táì mo wọ suit mo kọ́kọ́ gba ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi yẹn tí n bá gbabẹ̀ kọjá màá kọjá níwájú ilé bàbá mi mo gbabẹ̀ kọjá mo débẹ̀ ẹ̀gbọ́n mi ṣe tí wọ́n náà wò kàn búrò mi ni náà kíní àdáṣe ẹ̀yẹ ìyàwó wọn ní kí n tètè máa lọ bí iṣẹ́ mi ò ṣe mọ̀ pé gbọ́n mi ò níṣẹ́. Mo tún gbabẹ̀ kọjá padà wọ́n bá ti mo dé hospital mi yìí mo bá àwọn doctors bíi 3 wọ́n wà níbi tá à ń gbé mọ́tò sí mo rò pọ́n kàn ṣeré wásàlẹ̀ ni wọ́n ṣe rí mi mo sọ̀kalẹ̀ wọ́n kí mi mo dẹ̀ gòkè wọ́n tẹ̀lé mi gòkè mo ṣí ilẹ̀kùn ọ́fíìsì mi bí mo ṣe àìkejì mi tún wọlé mo gbé coat mi sókè kí n wọ house coat ló wá bèrè lọ́wọ́ mi onígbà wo ni mo rí bàbá mi kẹ́yìn bàbá mi mo ní ṣó ti kú ni oló ti kú mo dẹ̀ dìde mo gbé coat mi nígbà tí máa padà sílé mi rí pé ọgbà wa mọ́tò ti kú bẹ̀ bí mo ṣe wọ sitting room níyàwó bàbá mi bú sẹ́kún ló kígbe ni mo lọ wo bàbá mi oògùn tí mo mú fún láàárọ̀ wà lórí tébù ibi tó mu dé wà ń bẹ̀ náà daṣọ bò síbẹ̀ ìyẹn èmi lórí kẹ́yìn láyé torí ìyàwó bàbá mi ti sùn gbà tí mo wáyé kò rí ẹlòmíì ọmọ ọ̀dọ̀ tó ń sun kọ́rídọ̀ ó nígbà tó di bí aago 4 ó náà lọ bàbá mi máa ń gbọ́ BBC News láago 4 àárọ̀ wọ́n gbé rédíò dání wọ́n lọ sí toilet ọmọ ọ̀dọ̀ yẹn wá rúnra pé ta nìyẹn ó ní bàbá mi sọ fún un pé aago 4 ló lù ilẹ̀ ò tí ì mọ́ ó padà sórí bẹ́ẹ̀dẹ̀ ó daṣọ bora so mo rò pé ìyẹn ó fì mí púpọ̀ ó fì mí gan-an ìyẹn ni àti ti ìyá mi àgbà tí mò ń kọ́lé fún tó fẹ́ parí tán kàn déédéé pè mí láti Èkó pé ó ti dákẹ́ lẹ́yìn yẹn then well ìyẹn ó tán ìgbà mo pàdánù ìbò gómìnà Ondo ṣe ìyẹn ò tiẹ̀ yọ mí lẹ́nu rárá nítorí máa ń sọ ìfẹ́ Ọlọ́run ni kò ṣe bọ̀ àwọn nǹkan tó gbò mí nìyẹn. mo ní láti lọ kò sẹ́ni tí a fẹ́ fi jọ kán máa rántí mi pé ọ̀rọ̀ àwọn èèyàn mi ọmọ Yorùbá àti orílẹ̀-èdè ó ká mi lára púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ gómìnà ló ti ń sọ pé táwọn bá wá sọ́dọ̀ mi àbí tí mo wá sọ́dọ̀ wọn ọ̀rọ̀ Nàìjíríà kódà ni màá máa sọ mi ò béèrè nǹkan kan lọ́wọ́ wọn mi ò ń ṣe kọ́ńtrátọ̀ mi ò ṣe kọ́ńtrátì rí mi ò àṣẹ mi ò dẹ̀ fẹ́ pò nítorí tọ́lọ́run ò bá fún mi lẹ́bùn ò fún mi nìkan ìtẹ́lọ́rùn wọ́n máa fún mi ní ìtẹ́lọ́rùn lẹ́yìn ilé mi bíi lẹ́yìn ilé ìwòsàn ilé mi ìlú mi nìkan ni mo tún ní torí máa ń sọ àwọn ọmọ mi ní kékeré pé kò sí pé nìkan máa jogún ilé kan lókè àdó ìkan ní Bódìjà èmi ò ṣe o mo fẹ́ kẹ́ ẹ ti nílé jù mí lọ gan lójú ẹ̀mí mi so fún mi lẹ́bùn ìtẹ́lọ́rùn púpọ̀ ní àwọn bá rí mi á rò pé mo lówó kan síbi kan mi ò ń tajà mi ò níṣẹ́ mi abẹ́rẹ́ yìí ni bẹ́ẹ̀bi ṣe ń wọlé ní gan mo rò pé tẹ́ bá ṣètò tó mo fẹ́ kọ́ṣẹ́ lọ́dọ̀ àwọn ọ̀gá mi tó dúró yìí tó bá níṣẹ́ mi ṣe mí náà lè lọ máa bá wọn ṣe tó rọ́nà kan wọ́n ní kò wọjà